àṣírí àwọn àfáà ti tú àṣírí àwọn àfáà tú àṣírí àwọn àfáà tú po àṣé ọ̀tọ̀ ní agenda àwọn àfáà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wá gbọ́ nǹkan tí àwọn àfáà yìí mean tán fi ń takò Àgbàlá Gabriel o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé bóyá wọ́n ń gbè lẹ́yìn Muyideen ni. Gbogbo ìtukùtù tí Muyideen ń tú jáde lórí irọ́ tó ń pamọ́ Àgbàlá Gabriel, a máa rò wípé bóyá òótọ́ mà ni Muyideen sọ ni. Fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ náà èmi ò tiẹ̀ support ọ̀rọ̀ yẹn náà, torí èmi mọ̀ wípé Àgbàlá Gabriel ò lè descend so low kó ní ìyàwó tí òun fẹ́ fún ọmọ ọjọ́ òun àbí ọmọ ọjọ́ òun méjì tó fẹ́ra wọn tóun dẹ̀ sún wọn papọ̀, irú ìyàwó ẹni bẹ́ẹ̀ ló máa tún bá ní àjọṣepọ̀. Is a ridiculous thing. Kò dùn gbọ́ sétí àwọn tó ń ṣe o, but èmi gba Àgbàlá Gabriel gbọ́ pé adúrú obìnrin tó wà nù ṣọ́ọ̀ṣì ẹ̀yẹn àìmọye àwọn single woman single lady tó wà nù ṣọ́ọ̀ṣì ẹ̀ tó bá sọ pé bóyá òun tẹ̀ wá fẹ́ lọ́kọ àbò pé òun tẹ̀ wá fẹ́ fẹ́yàwó, kò rí fẹ́ nínú àwọn yẹn. Ó wá jẹ́ ẹni tó ti sopọ̀ pẹ̀lú ẹni tó lọ mú jáde nínú ẹrẹ̀fọ̀, òun lòun tó fẹ́ máa bá ìyàwó ẹni bẹ́ẹ̀ jọ ní àjọṣepọ̀. Ẹ̀yin náà ẹ jẹ́ ká digest ẹ̀ wò, ṣó make sense? Tó bá yẹ pé ibi tóbìnrin ò sí ń sìn àmà ní àtòrí gbóbìnrin tó scarce ni, ẹ wo ogunlọ́gọ̀ obìnrin tó wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ń bẹ̀ yẹn tí ò rẹ́ni ọ̀kan múnú wọn, á wá jẹ́ ìyàwó Muyideen tó yẹ pé fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ sún wọn papọ̀. Gbogbo bí Muyideen ṣe ń parọ́, ó bá ìyàwó òun lájọṣepọ̀, ó ṣe kinní kan, òun ká wọn, òun ṣe kinní kan, tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti sọ pé òun ò tiẹ̀ ní jáde mọ́ torí pé kíni wọ́n ti ṣèlérí fóun, torí pé wọn wàá mú lérí yẹn ṣẹ, ló wá jẹ́ kóun tó wá jáde padà, ìyàwó ló tó wá tún hú ọ̀rọ̀ yẹn jáde, kíní. Lẹ́yìn ìgbà tí ọmọbìnrin yìí tó ti jáde síta tó dẹ̀ fi Bible búra pé tó bá yẹ pé ọ̀kan wà láàrin wọn àti Àgbàlá Gabriel, gbogbo ègún tó wà nínú Bible kó jẹ́ tòun. Àmọ́ tí kò bá sí ọ̀kan láàrin wọn tó yẹ pé Muyideen kan parọ́ mọ́ òun ni, gbogbo àlàáfíà tó wà nínú Bible ni kó máa jẹ́ ti tòun. Tá a dẹ̀ rò pé ọ̀rọ̀ yẹn ti die down. Ṣàdédé ni Muyideen tó hú ọ̀rọ̀ yìí jáde láláì mọ̀ wípé àwọn àfáà ló wà behind ẹ̀. Àfáà kan wá jáde ló wá jẹ́ kínú mi dùn, wọ́n ń pe àfáà yẹn ní àfáà Lẹ́gbàá, mi ò mọ̀ o. Ló wá ní program tí Àgbàlá Gabriel gbé kalẹ̀ yẹn wọ́n fi ń kó àwọn ọmọ wọn sínú ẹ̀sìn mùsùlùmí ni. Mo ní gbàgàm tẹ bá rántí ẹ̀yin olólùfẹ́ mi pé mo ti sọ nínú bí fídíò mi méjì sẹ́yìn pé ẹ má dá ìjà sílẹ̀, ẹ má dá ìjà ẹ̀sìn sílẹ̀. Kí ló kan mùsùlùmí pẹ̀lú Christian? Oníkálukú wọn ń ṣẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Kí ló kan yìí pẹ̀lú nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe? Ẹ má dá sí i. Àti ráṣìírí sìn, àṣírí ti tú. Wọ́n nítorí pé ó ń fi prógámù yẹn kó àwọn ọmọ wọn lọ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni. Ẹ̀dùn ṣé Ọlọ́run sọ wípé ká fọ́ọ̀sì èèyàn ṣe ẹ̀sìn ni? Ṣebí kẹ́ ẹ wí ní titi yín? Gbígbà ọwọ́ òun Ọlọ́run ọba ló wà. Ẹ lè ṣéǹjì èèyàn, ẹ lè ṣéǹjì èèyàn, ẹ lágbára àti ṣéǹjì èèyàn. Ọlọ́run ọba ló ní agbára àti ṣéǹjì. Kẹ́ ẹ sọ ní titi yín. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, Olúwa ló ní, Ọlọ́run ló ní. Kẹ́yìn kan sọ́n ti yín pé ok o, Ọlọ́run ní báyìí ni o, Ọlọ́run ní báyìí ni o, Ọlọ́run ní ọ̀nà báyìí ni kẹ́ ẹ tọ̀ o. Ó ti tàn, ẹ fi ìtókù lẹ́fù fọlọ́run. Ẹ wá rò pé ẹ̀yin lè fọ́ọ̀sì èèyàn láti ṣe ẹ̀sìn. Ẹ lè fọ́ọ̀sì èèyàn. Tẹ bá wá rò pé bóyá ó wá ń fi prógámù yẹn ó fi ń kó àwọn ọmọ yín lọ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, wáyé tẹ́yìn náà ò ṣe organize irú prógámù bẹ́ẹ̀. Kẹ́yìn náà máa help àwọn èèyàn, kẹ́ máa kọ́lé fún wọn, kẹ́ máa ra mọ́tò fún wọn, kẹ́ máa ṣí ṣọ́ọ̀bù fún wọn. Tálákà pọ̀ nù mùsùlùmí, tálákà pọ̀ nù kírísítẹ́nì, tálákà pọ̀ nù àwọn adáhunṣe. Máa yóò máa yọ nìkan kan sílẹ̀, gbogbo ẹni tọ́lọ́run bá ti rán sí òun ló ń ṣe lóore yìí. Ẹ̀yin wá ní ó ń fi prógámù yẹn ó fi ń kó àwọn ọmọ yín lọ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Tẹ́ bá dẹ̀ rántí nígbà kan náà, bẹ́ẹ̀ ṣe fi ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí náà bẹ́ẹ̀ ṣe fi da àwọn ìgbéyàwó kan rú nìyẹn, bẹ́ẹ̀ ṣe fi da àwọn olólùfẹ́ kan tí ẹ da ìrìnàjò wọn rú nígbà yẹn lọ́hùn náà nìyẹn, tó yẹ pé kíkíní yẹn ó rápàdì gan. Mùsùlùmí ò lè mú kírísítẹ́nì lọlé àsọkọ, kírísítẹ́nì ò lè mú mùsùlùmí lọlé àṣeyàwó, wọ́n máa go against ẹni. Àìmọye àwọn olólùfẹ́ tó ti pàdánù olólùfẹ́ wọn
tí wọ́n padà ríru èèyàn bí ẹni yẹn mọ́ di èní yìí òun lẹ́nu ti bẹ̀rẹ̀ yín sìn òun lẹ́ ti bẹ̀rẹ̀ yín sìn ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ tí Christian náà wà ń bẹ̀ o but ẹ̀yin mùsùlùmí ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ tó Olúwa rán tẹ́yin náà bá rí wípé ohun tó ń ṣe yẹn ó dáa ó fi ń kó àwọn ọmọ lọ sínú ẹ̀sìn ẹ̀yin náà ẹ ṣerú ẹ̀ àìmọye àwọn Christian tẹ̀bí ń pàǹtà ẹ̀yin náà ẹ fà wọ́n mọ́ra ẹ tún wọn ṣe ẹ kọ́lé fún wọn ẹ ra mọ́tò fún wọn ẹ ṣí ṣọ́ọ̀bù fún wọn tún wọn bá ní í ṣe mùsùlùmí but ẹ kọ ẹ ṣe bẹ́ẹ̀ ẹni tó wá ń ṣe ẹ tó wá ń gbé ege sí ẹ ẹ̀yin Muslim association ẹ̀yin ẹ gáǹgì lẹ́nìí kẹ́ máa pọ́ǹpù owó síbẹ̀ àìmọye Muslim tó ní owó bastard money owó gidi owó tó ń dẹ́rù bọ̀ òṣì wọn ò ṣe fund díẹ̀ sínú association kan kẹ́ máa wá ṣọ́ àwọn ọmọ Christian ẹ má tiẹ̀ mú Muslim ẹgbẹ́ yín because ẹ̀yin náà fẹ́ gain ni ẹ má mọ ẹni tó ti di mùsùlùmí ẹ máa tájẹ̀tì àwọn Christian tí yà ń jẹ tẹ́bi ń pa ẹ mú wọn ẹ pọ́ǹpù owó fún wọn ẹ fọ̀ wọ́n mọ́ ẹ kọ́lé fún wọn ẹ ra mọ́tò fún wọn ìtọ́ bá ní ìdí ṣọ́ọ̀bù ẹ ṣí ṣọ́ọ̀bù fún ìtọ́ bá ní ìdíṣẹ́ ẹ fún níṣẹ́ ìtọ́ bá ní ìdí skul ẹ rán lọ sí skul kẹ́ ẹ wá wò bóyá mùsùlùmí náà ní kún but ẹ̀yin mùsùlùmí ẹ kọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá rí Christian tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ló ń gèèní àwọn ọmọ yín wáyé tí ó ṣe ní gèèní wọn torí pé kí ni ó ní ẹ̀mí giving ó ní ẹ̀mí ìmoore ó ní ẹ̀mí ọmọlàkejì ẹ̀ nínú wọn ò fẹ́ kí ìyà máa jà àwọn èèyàn bí TB Joshua ṣe ń gbà yẹn náà nìyẹn ń gbà yí ẹ̀ tẹ́ ẹ gó ege sí ẹ̀ máa yẹn ó ṣe fónílé ó ṣe fàlejò ṣé bẹ́ẹ̀ dìtẹ̀ ẹ̀kú náà ni wọ́n dìtẹ̀ máa yẹn kú ni Àgbàlá Gabriel ni yo ṣé kò sọ lówó nínú mùsùlùmí ni ṣé kò sọ lówó ni àìmọye Muslim tó ní bastard money àìmọye Muslim tó lè bọ odindi country wáyé tẹ́ ẹ ṣe fọ́ọ̀mù association kẹ́ fọ́ọ̀mù organisation kẹ́ máa wá tájẹ̀tì àwọn ọmọ Christian tẹ́ mọ̀ pé yà ń jẹ tí àwọn náà bá ní dance stone yín kò sẹ́ni tẹ́ ẹ máa fún ní nǹkan tí ọkàn ẹ̀ fẹ́ tínú ẹ̀ dùn tí ò ní ṣe nǹkan tẹ́ ẹ bá ní kó ṣe instead kẹ́ ẹ ṣe yẹn ẹ̀yin àfà ẹ ṣe yẹn mi ò bá yín jà o mi ò bú yín o but ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ má jẹ́ kí oore sú ṣe ẹ lólùfẹ́ mi ẹjọ́ tó lọ ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí kó kan àwọn àfáà yẹn ní ara tí nǹkan t'Àgbàlá Gabriel bá ń ṣe tó bá ń tí ó bá ń ka yín lára ẹ̀yin náà ẹ ṣerú ẹ̀ kẹ́ ẹ fi gé ní kìrìsìtẹ́nì sínú mùsùlùmí ṣé bí nǹkan tọ́lọ́hún ní kẹ́ ẹ ṣe nìyẹn Ọlọ́run ní kẹ́ ẹ ṣe jihad kẹ́ ẹ ṣe ìjáde so ìjáde yín tí ẹ̀ ń jáde ẹ kàn lọ́n fẹnu sọ̀rọ̀ ni ẹni tẹ́bi ń pa tí ò tí ì jẹun àná sùn ṣe ìbílẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ Ọlọ́run létí ẹ̀ kí ó gbọ́ ni bó tẹ́ bá rẹni tẹ́bi ń pa tí ìyà ń jẹ kẹ́ tó sọ̀rọ̀ Ọlọ́run ní etí ẹ̀ ẹ kọ́kọ́ bọ̀nà kí ó yó tó bá ti yó tẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run létí ẹ̀ gbà yẹn ó máa gbọ́ ẹ jẹ́ lórí fàmì jọ ẹ bá mi share fídíò yẹn jọ ẹ jẹ́ kó go viral jọ ẹ follow mi lórí YouTube kẹ́ ẹ kàn subscribe ni subscribe button ni kòkò náà yín lówó kòkò náà yín ní nǹkan kan kí gbogbo àwọn àfáà yìí kí wọ́n lè rí ẹ bá mi share fídíò yìí tẹ́ bá fẹ́ ṣe nǹkan t'Àgbàlá Gabriel ṣe ẹ̀yin náà lọ form association kẹ́yìn náà máa dùn àwọn èèyàn nú ẹ máa tájẹ̀tì àwọn kìrìsẹ́nì ó ti yẹ yín kẹ́yìn náà kó wọn sínú mùsùlùmí ara jìájì nìyẹn ara nǹkan t'Ọlọ́run ní kẹ́ ẹ ṣe nìyẹn Ọlọ́run kọ̀ọ̀kan sí pé kẹ́kọ̀ọ́ jáde lọ síta ẹgbà náà bí gbọ́ ó tán ẹni tẹ́bi ń pàṣẹ àwọn ọ̀pọ̀ ẹ máa wọ̀ létí níbi tí Nàìjíríà gbé tiẹ̀ délé nìyí ẹ gbàgbé ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ follow mi lórí YouTube ẹlẹ́ẹ̀lẹ́ Global TV bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV kẹ́ẹ̀ tẹ̀lé mi ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo sọ fún yín pé any news tó bá ti ń jáde èmi ni máa fi dá yín lágara èmi ni màá wá ẹ̀yin ni màá bá kú ní rí un gbé sọnù bí òun ṣe bí ọmọ àṣírí àwọn afáyẹn ti tú o torí wípé Àgbàlá Gabriel ó ń ṣoore fáwọn èèyàn wọ́n ti believe pé ó fi ń kó àwọn mùsùlùmí sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà lọ ṣerú ẹ fi máa yí lọ́rùn sílẹ̀ ire o.